Aláròyé máa wí o. èyí làwọn ohun tó ṣẹlẹ̀ níbi ọdún ọlọ́jọ́ nílé-ifẹ̀. igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ọmọọba kọ́lá adéwúsì ti ké sí àwọn olóṣèlú pàápàá jùlọ àwọn ọ̀dọ́ láti yàgò fún ìwà tó lè dá wàhálà sílẹ̀ lásìkò tí ìdìbò gómìnà kù dẹ̀dẹ̀. níbi ayẹyẹ ọdún ọlọ́jọ́ tó máa ń wáyé lọ́dọọdún nílùú ilé-ifẹ̀ eléyìí tó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún yìí ni adéwúsì ti ṣàlàyé pé nípasẹ̀ ìfẹ́ àti ìṣọ̀kan nìkan ni ìpínlẹ̀ ọ̀ṣun fi lè ṣe ètò ìdìbò lálàáfíà. adéwúsì ẹni tó jẹ́ ọmọ bíbí ìlú ilé-ifẹ̀ tún ṣàlàyé pé láì fi ti onírúurú ẹgbẹ́ òṣèlú tí oníkálukú wà ṣe, gbogbo àwọn ọmọ ìlú náà gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè ìlú wọn. ó ní àwọn ọmọ bíbí ìlú ilé-ifẹ̀ ti fààyè gba tẹ̀m̀bẹ̀lẹ̀kun láti pín wọn níyà lọ́jọ́ tó ti pẹ́, tó sì jẹ́ wípé kò sí èrè kankan tí wọ́n rí mú bọ̀ níbẹ̀. ìdí nìyí tó fi ké sí gbogbo wọn láti gbàgbé ọ̀rọ̀ òṣèlú kí wọ́n ṣiṣẹ́ papọ̀ fún ohun tí yóò mú ìtẹ̀síwájú bá wọn. nínú ọ̀rọ̀ tirẹ̀, ọ̀túnba iyọlá omíṣọ̀rẹ̀ náà ṣèlérí pé ọdún ọlọ́jọ́ yóò di ibùdó ìṣẹ̀ǹbáyé tí àjọ àgbáyé yóò sì fọwọ́ sí i tí òun bá ti di gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun. omíṣọ̀rẹ̀, ọ̀kan pàtàkì lára àwọn tó ti fi èròǹgbà rẹ̀ hàn láti dupò gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc, ṣàlàyé pé ọlọ́jọ́ jẹ́ ọdún tó gbajúgbajà káàkiri àgbáyé, kò sì sí nǹkan tó ní kí àjọ àgbáyé má ti fọwọ́ sí i. ó gbóṣùbà fún ọba adéyẹyẹ ẹnìtàn ògúnwúsì fún akitiyan rẹ̀ láti pa àṣà àti ìṣe ìlú ifẹ̀ mọ́. pẹ̀lú bó ṣe tún ọdún náà sọ bí ẹni sọgbá, ó ní ìlú tí elédùà fi onírúurú àṣà jíǹkí náà ní ìlú ilé-ifẹ̀ jẹ́. ìdí sì nìyẹn tó fi wà nínú èròǹgbà òun wípé ọdún náà yóò di ibùdó ìṣẹ̀ǹbáyé gẹ́gẹ́ bí ọ̀ṣun òṣogbo. ṣáájú ni ọba adéyẹyẹ ti sọ wípé yàtọ̀ sí ọ̀rọ̀ àṣà, ọdún ọlọ́jọ́ jẹ́ ọdún tó máa ń mú àwọn ọmọ yorùbá rántí orírun wọn, tó sì máa ń mú kí ìbáṣepọ̀ tó dánmọ́rán gbilẹ̀ sí ní ìran náà. lára ohun tó wáyé níbi ayẹyẹ náà ni bí ọọ̀ni adéyẹyẹ ṣe dé adé àrè, èyí tí gbogbo yorùbá nígbàgbọ́ wípé odùduwà dé nígbà ayé rẹ̀ lọ sí òkè mògún, níbi tó ti súre fún gbogbo àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.